ó ní kí n sòrò Ìbàdàn pé òbí ní ṣe ayẹyẹ ọjọ́ bí ọmọ mi dáadáa Mariam Abdulsalam Sumanu tí ṣe CEO Cash and Mall. Mariam ni happy birthday to you ìgbàdùn ọdún kan yóò jẹ́ fún ọ ní wọ́n láti láṣẹ ìdùnnú wàá gbọ́ngbọ́n ni wàá gbọ́ wàá ṣẹ́ mi láṣẹ ìdùnnú. Happy birthday to you o Mariam tó ń sọjọ́ bí lóní CEO Bágàmọ́ màmá ló ń sọjọ́ bí lóní o jàre àṣeyígbà amádùn ọdún ayọ̀ ló sì máa bá wọn ṣe. ọmọ Ìbàdàn o Ìbàdàn nílé Olúyọ òlé ọmọ àjò orosùn ọmọ ajẹ bíyọ ọmọ àfi ìkara òun fọ́rí mu mọ́ lẹ́mi ṣe gba àwọn àgbàgbà tí bẹ́ẹ̀ nílẹ̀ Ìbàdàn ìbà òjò ìbà Àjàyí ìbà Àbíkúnlé ó lógbòdò ńlá ò lógbòdò kẹrìírí lójú ogun ẹ̀yìn lógbó kẹ̀ ń bẹ̀rẹ̀ bí ìgbà. wọn kì í fọkọ́ kalẹ̀ nígbàlẹ̀ o béèyàn bá fọkọ́ kalẹ̀ nígbàlẹ̀ kó lọ ní sábà bàbá rẹ̀ lọ́kọ́ mọ́ lẹ́mi àrẹ̀ mú òní fọkọ́ kan bàbá mi torí wájú ológbòdò ìgbégún ni ẹ̀yìn ológbòdò ìgbégún ni ọ̀tún ológbòdò ìgbégún ni òsì ológbòdò ìgbégún ni ọmẹ́pọ̀ mo ní ògbẹ̀yìn rẹ wò mo ní ògbẹ̀yìn rẹ wò bóyá o lè rí gbẹ́ ológbòdò lẹ́yìn rẹ gẹ́gẹ́ wo long life àpò.